ilé báyìí ní ìmọ̀ kí yín tẹ́yìn náà sì mọ̀ kí mi pé mo káàbọ̀ nítorí pé ẹni tí ò kí ni kú ilé ó pàdánù káàbọ̀ ló jẹ́ kí n sọ pé ẹ kú ilé ìlólùfẹ́ Ògbẹ̀nután reality show ẹ káàbọ̀ sórí ètò Ògbẹ̀nután reality show láti ilé iṣẹ́ Ògbẹ̀nután media studio. Ẹ wá nǹkan fìdílé ètò náà ni nta àjọ ń sọ bọ̀. Kazeem ti wá sẹ́kọ̀ọ́ ó ti wá rí Alájà ó ti wá rí ìyá àdúrà ìyẹn ìyá mi inú mi sì dùn kò dá nìkan wá o ó gbọ́dọ̀ àǹtí rẹ̀ lọ ìsáàmù pọ̀ ọmọ ìyá dùn ó ti bẹ àǹtí rẹ̀ sì ti gbọ́ kódà bí ẹni pé èèyàn pọ́nyàn lẹ́yìn àǹtí rẹ̀ pọ̀ lẹ́yìn wá bá ìyá àdúrà nígbà tí wọ́n dé ìyá àdúrà ní kò sí wàhálà kò dẹ̀ sí láburú ń bẹ̀ àmọ́ o ní tàwọn o àwọn ò fẹ́ kó ṣe bàbá ọmọ lásán tó bá mọ̀ kó òun fẹ́ fẹ́yàwó ẹ̀ padà kó fẹ́yàwó ẹ̀ sí Nàìjíríà kó fẹ́ ṣe kò ń bí kó ń sì wà l'Àbújá pẹ̀lú ìyàwó olórùka ẹ̀ gbogbo yóò àpò fẹ́ máa ṣe bàbá ọmọ wọ́n sà sọ́dọ̀ wọ́n sọ́bọ̀ ó ní kò òun náà kó ń fi Mariam sílẹ̀ ó lọ́rọ̀ tí Mariam mọ̀ lẹ́ni ẹ jẹ́ ń sọ fún yín ó ní ìgbà tí mo wá sẹ́kọ̀ọ́ tí mo padà s'Àbújá ṣe mọ̀ pé Alájà wá s'Àbújá bá Alájà ṣe dé Aláàjì ló gbé wọn wá wípé lọ bọ́ ọmọ ẹ sọ̀rọ̀ ẹ gbọ́ bí Aláàjà ṣe wọlé Alájà tú rò ó lẹ́ Alájà tú gèlè Alájà tú ẹrù ó kù búra àwọn àti pàǹtì wọn lásán Alájà jẹ́ kó yé mi yé òun wípé ní tó fẹ́ ṣe fún Mariam wàá máa ṣe fáwọn òun nírú ọ̀rọ̀ wo nìyẹn ẹ ṣe máa ní kó wá ṣe fún yín Alájà fòun lè jẹ̀rẹ̀ Alájà ní rárá o ó lè bá mò ń ṣe ni Alájà bá búyà rí wọn gbóló tó ọmọlúwàbí Alájà dúró sí bójújú mi mú kọ̀yìn sí wọn Aláàjì wá wọlé Aláàjì ní má kọ̀yìn ìyá rẹ̀ ń bẹ sọ̀rọ̀ ó gbọ́ má kọ̀yìn sí ìyá rẹ̀ gbọ́ ni ìyá mi sọ pé ó ti bá ti tún gun orí Mariam gbogbo orí àwọn ni mo gùn ọmọ wo ló fẹ́ gun orí ìyẹ́ èmi ò tiẹ̀ kọ̀rọ̀ tí ìyá mi sọ sí àgbà tí mo fi lu àwọn èèyàn kan náà sọ wípé kí ni obìnrin yẹn ṣe fún ìyá ẹ̀ wọn ò tí ì ríra rí torí pé mo yóò kàwé ni o ò lè fẹ́ mọ́ o ọjọ́ tí wọ́n pè mí sómo orí ẹkún tí mo sùn ni ọmọbìnrin tí mo fẹ́ kí n má parọ́ fún ẹ kò sí ìfẹ́ láàrin wa àmọ́ tó gbé nǹkan tí ìyá àti bàbá mi fọwọ́ sí ni àwọn náà rí àwọn náà fẹ́ fún mi yóò bẹ́ẹ̀ mo fẹ́ fẹ́yàwó ní ìsìn ebi ọmọ ń pa mí gbogbo ohun tó wà nínú ẹ̀yẹn o àwọn yóò ń dá fún ẹ láyé lọ́run àmọ́ náà tí ó jù wọ́n lọ ni obìnrin tó ń fẹ́ fún mi ó tásìkò kò lóyún ó máa lóyún kódà o ì tí ì bímọ tíyàwó òun fi lóyún o bímọ mo gbé kó o bímọ mo fẹ́ pè ẹ́ mo ní tí n bá ti ẹ̀ pẹ̀ mo pa Alájà mo ní kó jẹ́ ká sẹ́ǹdì kan sí ẹ̀ wọ́n ní rárá n bá sì pàǹtí mi náà wọn ò píkì kọlù mi mọ́ táwa ni mo wá fẹ́ pè ní lóhun mi tí mo ṣe dúró nígbà tó ọmọbìnrin máa bímọ ọmọ kò láti inú ilé ọmọ ó bọ́ sínú ọmọbìnrin yìí ilé ọmọ ya kó tó mọ̀ kù Ọlọ́run ọba mà ní bó ṣe wà yẹn dókítà sọ fún ni kó má dábàá ẹ̀ pé òun fẹ́ finú gbóyún àfi sẹ́rógéètì la lè ṣe kí la wá fẹ́ ṣe sí nígbà tí mo rò tí ronú yẹn pọ̀ Aláàjì wá báyìí wọ́n lè sọ pé bàbá ọmọ yẹn ti kú Aláàjì sọ pé wá fẹ́ fẹ́yàwó kejì ó lè fẹ́yàwó kejì ó ní bàbá ọmọ òun ti kú Mariam má bínú sí mi jẹ́ kí n ṣe bàbá àwọn ọmọ yìí tọ́kọ́ méjì náà ni mo fẹ́ bí láyé lọ́rùn jẹ́ ń bí wọn pé bí àmà wá fẹ́yàwó mi kó lè bímọ fún mi irọ́ ni wọ́n pa èyí mo ti fẹ́ tán ni kí n fẹ́ kájọ máa wo bá ní kò sí wàhálà ń bẹ abájọ àgbrí ó gbà ká nínú bá mi ó lọ alẹ́ ẹjọ́ yẹn gan ó lóun fẹ́ gbé wa jáde pẹ̀lú àwọn ọmọ ó gbé wa jáde ó bá ya fọ́tò ó lóun máa sẹ́ǹdẹ̀ sí mi lórí WhatsApp ó ní kí n má pè wọn òun nù á máa pè mí ó ní tó pé ìyàwó olórùka lòún ṣe òun ó ní àmọ́ ìyàwó olórùka yẹn wọ́n ti sọ fún ìyàwó yẹn pé gbà tí wọ́n rọmọ bínísì wọn ti sọ pé àwọn máa fẹ́ ìyàwó mi ó sì ti gbà pé kóun fẹ́ ìyàwó mi oníṣòwò kí n bí ọ torí Ọlọ́run kí n má pè kí n ṣáà máa wòrán tèmi pé Ọlọ́run àyànjọ má tètè lẹ́dùn fẹ́ lọ lé ọkọ pé ọmọ lè wà lọ́dọ̀ màmá ó tètè wà lọ́dọ̀ àǹtí òun àṣìwò tẹ mọ̀ pé mo lọ lé ọkọ àmọ́
bẹ́ẹ̀ sọ fún pé mo ti kúrò ní ọkọ ni ìṣàmù ó ṣàṣù bẹ́ẹ̀ àjọrò àkàn àbùdíyà fọ́tò wọn àtàwọn ẹ̀yẹ fọ́tò wọ̀ èmi máa ń kúrò ń bẹ̀ àjíkáyà picture náà kí ló ń ṣe é àjíyà picture nígbà tó yẹ picture tán nínú mọ́tò tá a wà ṣe mọ̀ pé Kazeem sunkún èmi náà sunkún bọ̀ mo pa ẹkún mi mọ́ra mi ò sọ̀rọ̀ jù kó mi jẹ́ wà màmá bọ́dẹ̀ lójú mi ká tó máa bọ̀rọ̀ wà bọ̀ ẹ̀rú ìfolúwa ṣe ọmọ Àkànjí mo fẹ́ sọ fún yín nípa tablet wa tá a ní nísìn capsule diabetes lè lè ṣiṣẹ́ fún ìwọ tí mo bá ti tà fún ti diabetes ẹ̀ tí ṣúgà rẹ̀ ò bá ti wà normal wá gbowó ẹ̀ padà lọ́wọ́ mi diabetes lélẹ̀ ilé ní 80 capsule lélẹ̀ capsules lélẹ̀ ilé 60 capsule òun lélẹ̀ torí pé àwọn ẹlòmíì wọn ò lè máa da powder yẹn sẹ́nu so àṣẹ capsule fún wọn ilé high blood pressure lélẹ̀ wà fún ṣẹ́tìrì high blood pressure ni 80 capsule lélẹ̀ fún ìfúnpá tó ga eléyìí ó wà fún ìfúnpá tó ga náà ni 60 capsule lélẹ̀ ìwọ tó bá ti lò tí ò bá ti ṣiṣẹ́ fún ẹ wá gbowó ẹ lọ́wọ́ mi èwo powder lélẹ̀ powder ẹ̀ sì wà o diabetes high blood pressure powder ẹ̀ sì wà ẹ̀yin tẹ́ ní arthritis àti ẹ̀tẹ́lẹ̀ arthritis ó wà fibroid powder fibroid ti wà o sticker ẹ̀ níwọ̀n tí ìmúdé powder ẹ̀ wà kíní tablet ẹ̀ náà wà fún èyí tí ẹ̀ lè máa da powder sẹ́nu irú èmi náà sí gbogbo capsule ti mú gbogbo àgbo tí máa ń lò tí máa ní malaria nǹkan tí máa ń lò lélẹ̀ mo máa ń ṣẹ́ṣẹ́ capsule mo máa calculate ẹ̀ fún alára mi tí malaria yẹn mi ò ta síta ni powder ni mo ń ta síta tó tún máwọn ìdára kan máa fi mu ògè mi tèmi tí máa ti mú méjì báyìí àbí mẹ́ta bá ti dà sẹ́nu báyìí bá ti mú mi sí bá tún lò lálẹ́ malaria mi ti lọ nìyẹn mi ò lè fi powder máa mu ògè àbí máa da powder sẹ́nu omi gbóná sí mi ò mọ̀ ṣe so this is what I use so infection náà á tó wà nínú capsule báyìí a dẹ̀ ní liquid for infection a ní infection tó wà effective dáadáa ìwọ tó ń wojú olúwa fọmọ ìwọ tó ní fibroid kàn sí iléeṣẹ́ Olúwaṣeun apps google it was registered but our team in NAFDAC but our license by Lagos State National Board àwọn ni yes National Medicine Board so our license nípa wọn guys AC wa dẹ̀ lélẹ̀ ẹ̀rí wọ́n ti bá ara dé àti gbọgbà ṣẹ́tìrí AC wa ti dé wọ́n ti bá a fix ẹ̀ o iná ọwọ́ ò tún gbé ó tún ní ká tún ra wall stabilizer kó jẹ́ wall one ẹ̀dùn pé owó ló tún lélẹ̀ àwọn ọlọ́run ó ṣe é bí èsì ṣe wà yìí go to 600,000 láti ilé iṣẹ́ tó ti máa ń sanwó díẹ̀ díẹ̀ wọn fún wa lówó ká máa ń polówó ibẹ̀ láti rà bọ̀ ọlọ́run máa yanjú ẹ̀ owó tó bá ní stab nílé tó wò lówó stab fún wa ẹni bí mo ṣe ń làágùn o àwọn tó yẹ kí n gbé wa Monday lè ká gbé àwọn olókìkí ọ̀hún wa òun rèé o but kò sí wàhálà nù ìjà máa bẹ́tò lọ orí adélé ó lọ ó máa ń pè wá a ṣe fídíò call tó wá sọ níbi iṣẹ́ á pè wá a máa ṣe fídíò call nígbà tó yá kò bá mi sọ̀rọ̀ fẹ́ o àwọn tó bá pè mí tí wọ́n ní bo ni mo wà tí wọ́n ní mo wà ń tà mo sáré lọ gẹ́tì nǹkan a ní bó sí fídíò mo wà ń tà ìta pẹ̀lú ta ni tí wọ́n ní èmi nìkan ni ló dé ọlọ́run ìgbé ẹ kí ló tẹ̀ tó ń béèrè pé màá ta ni no àmọ́kọ ní kí ìbéèrè náà ní àwọn ọmọ mi tó gbà búrò wọn tó gbà búrò àwọn tó gbà búrò àwọn ọmọ 5 years tó bá tiẹ̀ máa gbà búrò àtọ̀dọ̀ bàbá wọn náà ti máa gbà búrò mo ní tí wọ́n bá ti bí mi èmi náà mo bí náà nìyẹn àṣìjọ máa ń sọ̀rọ̀ nìyẹn ó máa lọ àti ṣe wà dọjọ́ kan gíránan orí lórí fóònù mi ìgbà tí màrìta ló ń sọ̀rọ̀ ló bá ní Àjíà lágbájá ló ń sọ̀rọ̀ Àjíà ní ìmẹ̀ tó ń sọ̀rọ̀ ló bá ní ó ga o òun ò dẹ̀ báyìí nígbà tóun fi wá fọkọ̀ o ó ní gbogbo tó ṣe láàrin wa àtọkọ òun lòún mọ̀ o ó ní nígbà tí ẹ máa fẹ́yàwó lóhùn kò ṣèwọ o ó ní kì í ṣèwọ o ó ní sọ ọmọ tó jọ ẹtẹ́jọ jẹra yín náà ní kẹjọ máa jẹra yín o kí ló ṣẹlẹ̀ ta ló ń sọ̀rọ̀ ó ní ìyàwó Kazeem ló ń sọ̀rọ̀ ìyàwó Kazeem ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ pẹ̀lẹ́ o ó ní yẹ má kí mi ó ní gbogbo nǹkan tẹ́ ẹ bẹ́ ṣe ń ṣe láti padà wá sínú ilé ìpadà ló ń mọ̀ ó ní kò sáyè fún ẹ o ó ní kò sáyè fún ẹ o ó ní òòdẹ̀ lé láyè wọnú ilé
kò sáyè fún ẹ o. Ok, èmi ò lè mi ń bọ̀ o, mi ò lè mo fẹ́ pẹ́ padà o, ọmọ ló dà wá papọ̀ o, àti pé gbogbo lè tẹ̀ ń ṣe yìí èmi ò understand o. ló bá ní o ò lè understand, o ò lè understand, jẹ́ kí n sọ fún ẹ. Kò sá ó wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí ó mo mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sóhun tóhun ò rọmọ bí nígbà tó ń yẹ̀ wò ọwọ́ ẹ ló wà ń bẹ̀. Jẹ́ n sọ fún ẹ sórí tí kòkó bá kíní kò àwọn ọmọ tó ń bí òun máa bí báyìí ló ṣe máa rí. Ó bẹ̀rẹ̀ sí fáwọn ọmọ ṣépè àwọn ìbejì ọ̀rọ̀ tó ló bí yẹn. Jẹ́ n sọ ẹjọ́ torí Ọlọ́run tí n bá ṣẹ̀yìn ẹ bú mi, tí n bá ṣẹ̀yìn ẹ nà mí, ẹ má fa ọmọ tèmi ṣépè mo sọ fún yín o, mi ò mọ̀ yín rí o. Ibùdó tí ibò kẹtẹ ló kù lọ́rùn. Who are you sef that you are calling me? Did I know you? Ó ní bó ṣe mú fóònù yẹn, bó ṣe cut ẹ yẹn, bó ṣe block ẹ yẹn. Ìgbà tó ń block ẹ ló bá fi nọ́mbà mi tó pé òun pé àníṣe ò ní nísìnyí sẹ fọkọ òun lọ́rùn sílẹ̀. Àìjẹ́ bẹ́ẹ̀ báyìí ọmọ tó bí ó máa fọwọ́ ẹ̀ gbé sí ni. Ìyẹn sọ pé ọmọ tó ń bí òun ní fọwọ́ ẹ̀ gbé sí, ìwọ ló máa fọwọ́ ẹ̀ gbé ọmọ tó bá bí sí. Ìwọ àgbàyà láì nílà káyọ̀ òpònú ayéradà yìí. Ó bá ní ẹ ṣé bó lọ lé ọkọ kìíní gbàtí Kazeem fi ẹlẹ̀ tọmọ toyún gbà tó pé òun yàn lè káàkiri òun ṣàgbèrè kiri. Kazeem ò lè fẹ́ gbogbo àwọn tó lọ gbóyún fún kò sẹ́ni tó gbà lọ́wọ́ ẹ torí pé Kazeem ò tí ì rọ ọmọ bínísì yìí òun dẹ̀ máa bímọ ó fẹ́ tọmọ mọ́ Kazeem lọ́rùn. Ilé ọkọ kejì tó lọ ṣebọ́n lé ẹkọ́ ńbẹ náà ni, ṣebọ́n lé ẹkọ́ ńbẹ náà ni. Ọmọ kan bàbá mẹ́wàá pẹ̀lẹ́ kíní kan ọ̀rọ̀ bẹ wọ́n pàṣẹ tó Kazeem orí bí kan padà sí o òun ò tí ì bímọ kakó bímọ fọ́kọ òun yẹn máa lọ sí surrogate ni, òun yẹn máa lọ bọ́rù ọmọ ni, wọ́n lè lọ adopt ọmọ ni. Inú òun wá sọ nǹkan kan náà ti ṣe ó ní mi ìsọ ẹni pé mo bá kọ́ ti fóònù ẹni kọ́ ni ìgbàgbé. Ó ní fóònù òun dẹ̀ máa ń record voice sílẹ̀ tó bá pé òun fóònù máa record ẹ̀ sílẹ̀ tàbí direct lè pè wọ́n. Ó ní setting kan tó wà bẹ́ẹ̀ ó máa record voice sílẹ̀ ẹ̀mẹ́yẹmẹ́ òun fẹ́ gbé kóun bẹ́ẹ̀ òun ò rí gbé kóun bẹ́ẹ̀ gan. Ó nílò bá lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ọkọ òun yẹn ó máa play voice note yẹn ní oníkan tó ṣẹlẹ̀ lélẹ́yìí o. Ó ní àmọ́ ẹ má sọ fún Kazeem ẹ má dà ní ìmọ̀rú. Ó ní òun ò tí ì kúrò bẹ́ẹ̀ tí Kazeem ti pẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ pé ẹ̀gbọ́n báwo ni Mariam ṣe ní nọ́mbà ìyàwó mi lọ́wọ́ tó ló ń pè ìyàwó mi máa ṣépè fún ìyàwó mi. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Ó ní ẹgbẹ́ ẹ̀rù mú wà tó fẹ́ sọ gbogbo ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ kí ló gbogbo fún ẹgbẹ́ bèṣì yẹn tí wọn bá tiẹ̀ bímọ ṣé ẹ̀ṣẹ̀ tó ní pé òun wá ṣe ẹ̀tọ́ fáwọn ọmọ òun ni ẹni tó bímọ wà ní ayé o tó gbogbo ti dì bẹ́ẹ̀ yín ni òun máa block náà bẹ́ẹ̀ ni òun máa delete náà bẹ́ẹ̀ ni ìyàwó òun sunkún ibà yín nìsín my wife is crying. But wá sọ gbogbo ẹ̀tàn ó lóun fẹ́ sọ̀rọ̀ àǹtí yẹn sọ pé Kazeem tó ti sọ̀rọ̀ tán ó ní ẹ mọ̀ pé ìyẹn lè máa wà mo ti sọ pé tí fẹ́ sọ tán bẹ́ẹ̀ sọ fún kó wá pe nọ́mbà mi mọ́ kó wá pe nọ́mbà ìyàwó mi mọ́ kíní kan. So ti sọ̀rọ̀ táwọn ọ̀rọ̀ tó kù látẹ̀yìn lọ àti ìwọ àti ìyàwó ẹ blọọkù Mariam àti ìwọ àti ìyàwó ẹ tó ní pé Mariam pé òun ẹ blọọkù ẹ má pe Mariam mọ́ lọ fẹ́ ìyàwó kejì tán ní kó o fẹ́ kó o lè bímọ. Òun á mú ìpè tí Mariam ò bá jẹ̀bi ẹ̀ kó máa fẹ́ gba ìyàwó kò sí tó máa bímọ ní ilé ẹ̀ fún ẹ. Àdàbí tó bá jẹ́ pé ìwọ kọ́ ló gbàgbá lè di Mariam lóko àdàbí tó jẹ́ pé Mariam fi igbá kan bọ̀ kọ́nú fẹ́ lóko àdàbí tó bá jẹ́ pé Mariam lọ́kọ́ pé ìyàwó ẹ̀ lóòótọ́ lóko ìyàwó ẹ̀ tó ń sọ pé gbére ń bẹ̀ yẹn sọ pé nǹkan tó ń sọ nìyẹn. Wo bọ́n ṣe sọ́rọ́ géètì fún tó bá ti jẹ́ pàtọ́ ẹ̀ ní pẹ̀látọ̀ ẹ̀ wàláìtàláì ọmọ náà kó tó jọjọ súná kọ́ọ̀tì fóònù àti ìrìn náà tó ṣépè ni ṣé tí ẹ ò dín nǹkan tí mo sọ block èmi náà ó dá tiẹ̀ ó lóun ò rí àti ẹnu kò bẹ́yẹn rí ó ní àti ṣo ojú àti ẹ ti change block èmi náà yàwó ẹ alábòsí ìwọ náà tó wá jẹ́ ọkùnrin ó wá gẹ̀ẹ́sì obìnrin ó wá ń pè ká ní Mariam ló wá pè ṣé wọ́n máa bá Mariam sọ̀rọ̀ náà nìyẹn ó ní òun fẹ́ pè náà lórí òun ṣe ọkọ̀ pè yín for your information Mariam wà lẹ́gbẹ̀ẹ́ òun Mariam sọ̀rọ̀ kó mọ̀ kó wà ń bí Mariam ní hello mo wà ń bí o èmi kọ́ mo pè ìyàwó yín o kíkíkíkí ó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìwọ kọ́ ló pè ìyàwó ẹ̀ sí òun ló pè é ṣé bí ìyàwó ẹ̀ sọ pé òun ló pè òun ló pè àmọ́ láàrin àwọn méjèèjì ìṣẹ̀dá ó máa dá àti ìwọ àti ìyàwó rẹ ẹ má pè Mariam mọ́ o
ẹ jẹ́ kí Mariam kó fi èdè lórí òróǹro kó fi tọ́jú àwọn ọmọ ẹ̀ ẹ máa bá ti yín lọ kí wàá náà máa bá ti ẹ lọ ẹ̀yin ìka burúkú yìí ẹ̀yin àìjírí ìka máa níwọ̀ ti yàwó ẹ o ẹ̀ ti ẹ̀bẹ̀rù Ọlọ́run kò jù bẹ́ẹ̀ lọ àti wọ́ àti ìyàwó ẹ máa bá ti yín lọ. Mariam sọ pé òun ò ṣe mọ́ fáǹfààní yìí ti bá rí mi fún ìgbà àkọ́kọ́ lórí èso Ògbóǹtọ̀ Reality Show orúkọ mi ni Olúwaṣeun ọmọ Àkànjí. ẹ wò ó diabetes ni tẹ fi máa ń gbé powder tẹ máa ṣe ó ti wà nínú capsule ṣe ti rí ó dẹ̀ wà seal ṣe ti rí ó wà seal so tó bá ti rà á tó bá ti já sílẹ̀ má rà á ó ní so ti rí diabetes ló ṣiṣẹ́ fún tó bá ti lò tí ò bá ti ṣiṣẹ́ wá gbowó ẹ̀ padà ilé iṣẹ́ fún diabetes high blood pressure lè ṣiṣẹ́ fún ó wà sílò tó bá ti rà tán bá ti já kó má rà ó ní. so láti ilé iṣẹ́ Olúwaṣeun apps àwọn ni wọ́n ṣe so àwọn ni wọ́n ṣe apps 80 capsule lélẹ̀ méjì láàárọ̀ méjì lálẹ́ bó ṣe máa lò nìyẹn powder lélẹ̀ ṣètìlá àwọn powder ilé wà kàn bù àbù síbí kan sínú ògì tàbí sínú omi gbígbóná ìlera lọ́rọ̀ a ní herbs fún infection a ní fún fibroid ìwọ tó ń wojú olú àfọmọ ìwọ tára máa ròyìn àwọn ìwọ ẹ̀yìn tẹ ní àwọ̀ká kòkòrò inú ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ ló ti wà wọn tí mo stick ìdílé ẹ̀ṣẹ̀ tí ì rí gbogbo ẹ̀ ló ti wà ẹ̀ka sílé ṣe Olúwaṣeun apps lórí nọ́mbà yìí 08108792787 lẹ́ẹ̀kan sí 08108792787 ìlera lọ́rọ̀ ó ní láti bá cut phone máa block náà bẹ́ẹ̀ bàbá ni wọn náà yá block ẹ̀ àti mo block ẹ̀ tí mo lọ mo bá wọn block ẹ̀ ló bá pè mí ó wà nínú mọ́tò ló bá ní mo mọ̀ wípé gbogbo tí ìyàwó mi sọ yóò lè pamọ́ yìí mo mọ̀ pé ó pè ìyàwó mi tí n bá ní mo pè ẹ́ dàrẹ́tì ọ̀rọ̀ burúkú yẹn mi yẹ sọ sí ẹ mo lè mi náà mọ̀ pé màá pè mí lẹ́ẹ̀kẹ́ wọ́n ti ní kí n block ẹ̀ náà block lótà tí mi ṣe báyìí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi ló ń sunkún bá tún lọ pa àwọn alájà tó bá tún fòrú ẹ̀ ń kọ́ má bínú ìyàwó mi ó ti bínú àbí ó wá fẹ́ torí ẹ̀ lọ fọkọ mi àbí ó ló ń bá rẹ̀ rìn ó bá ní tuntun ló má bínú èmi lè ń fòrò èmi ní mi ò fòrò ẹ̀ ó sọ pé òfẹ́ mi mọ́ mi ò disturb ẹ̀ ó fóbìnrin mi ò dààmú rẹ̀ ó dá kò sí nǹkan tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ àmọ́ tó wá dá kí ìyàwó ẹ̀ máa pè mí máa fi àwọn ọmọ tó ń bí fún ẹ ṣépè jẹ́ send the voice note yẹn fún ẹ òun bá send the voice note ó ní mo ṣe gbọ́ voice note ẹ̀ ó kàn kó padà nígbẹ́ tó bá ti di next weekend next weekend ó lóun bọ̀ ó máa send owó sẹ lọ book hotel jọ torí Ọlọ́run ní sórí burúkú book hotel sọ fún wọn ní pé o ò sí àràǹdò kọ́ àmọ́ mi lọ́wọ́ o we are going for family trip ló bá ní pé bo ni mo fẹ́ lọ wọ́n ní pé àwọn abẹ́rẹ́ ká lọ sí Olúmọ̀rọ̀ àjọsọ̀rọ̀ ó ní okay ó ní máa book a week níbi iṣẹ́ ó ní àbíṣẹ́ wà wá sàbújá ọ̀pọ̀ náà ọmọ mi lọ sàbújá ó máa easy fún mi gan so màá máa lọ lé màá gbà mí máa sùn lé ìgbà máa jẹ́ sọ̀dọ̀ yín nínú mi wọ́n sàbújá táwọn àmì sàbújá tí wọ́n máa fi kú yín onímọ̀ mi wà bá àbújá bá lókè àmà lọ sábẹ́kúta ìyàwó wọn mọ̀ pé òun ò ní níbi sábẹ́kúta wá sábẹ́kúta ni wọ́n ṣàyẹ̀ sọ̀rọ̀ pé òun ti book hotel o but dijọ́ kó di the second weekend ó ní òun ti book hotel sí weekend month end yìí o pé kó lọ wò hotel yẹn dẹ̀ lọ síbẹ̀ látọ̀dọ̀ Mr. Kazeem pé nìkan ó jẹ́ wò hotel yẹn wọ́n ṣe gbogbo ẹ̀ Abẹ́òkúta yẹn sọ pé Èkó lóhùn gbé ìyàwó òun gbówó pé Abẹ́òkúta tẹ́wọ́n sí Abẹ́òkúta so ibẹ̀ ni ó ní ibi iṣẹ́ ló gbóhùn lọ́bẹ̀ ó ṣáà wọ́ọ̀kì plane wá sí Abẹ́òkúta òun náà sọ fún àǹtí kò sọ fún anybody ó ní òun bá gbéra àtòun àti àtàwọn ọmọ àwọn bá lọ nígbà tó di mountain so gbàtí mountain tó yá woman yẹn òun ti block ẹ̀ kò pé òun mọ tẹ́tẹ́lẹ̀ láàárọ̀ ṣùgbọ́n máa send message pé sóhun òun wá sọ fọ́kọ̀ pé ìyàwó ẹ̀ ń send message pé sí mi láàárọ̀ wá ní nọ́mbà ló fi ń send wá fún nọ́mbà ìyẹn wá send nọ́mbà sí ìyẹn wá ti wọ́n ọ̀nà kó má bàa sọ̀rọ̀ mọ́ kó má ti pé fọmọ yẹn kó ṣàfilẹ̀ pé òun ò bá sọ̀rọ̀ mọ́ pé ìyẹn ló kíní kan ó ṣàtìgbà ó ní àbájọ búùkù tẹ́lẹ̀ Abẹ́òkúta ìwíkì o àbá lòun lọ́bì kan
òun ò sọ fún ẹ̀gbọ́n